àmì oríṣiríṣi pọ̀ àkọ́kọ́ nínú rẹ̀ à ń pè é ní eṣinṣin. eṣinṣin ṣé pé àmì ní eṣinṣin. eṣinṣin ayé ń bẹ sà. báwo nìyẹn ṣe jẹ́. tó bá ti ṣù sí ibì kan ó ra jọ sí ibì kan. tí àwọn ṣọ́ọ̀pù ló wà tàbí nílé ẹni àbí kíṣìn àwọn kan lọ wá kerosene àwọn kan wá gbálẹ̀ iṣẹ́ tó wá ṣe ó ti ṣe solution le need. wọ́n tó ti lè wọlé tó ṣù sójú kan yẹn ó ní ohun tó wá ṣe. ohun méjì ni ṣìṣì náà já sí. ìkíní ìmọ̀ tí ajá bá ń gbó tó ń sọkún tó bá ń gbó lásán kò sí wàhálà. láyìíká ẹni. láyìíká ẹni ṣùgbọ́n tó bá ti lọ ń sọkún àwọn agbègbè ibẹ̀ yẹn kán kún fàdúrà. kí lọ́nà àbáyọ bàbá. tí àmì yẹn bá ń bẹ lára obìnrin awọ́kọ̀tì. àmì ayé. bẹ́ẹ̀ ni sà bó fi gbogbo ọṣẹ àtòróró àti lọ́fíńdà para kò lè parẹ́. àmì ayé. àmì ó ń bẹ lára ọmọ mìíràn irun orí rẹ̀ wọn ò gbọ́dọ̀ gé. àmì méjì ló wà àmì ọlọ́run àti tàwọn ayé. àmì burúkú. àmì burúkú àtàmì rere. wọ́n ṣe rí àwọn èèrà kan bẹ wọ́n máa ń gbé nǹkan funfun sẹ́nu. abẹ́ tí ì rí yẹn rí. a máa ń ṣàkíyèsí ẹ̀. àwọn kan máa sọ pé ajé. èèrà kékèké. kékèké àwa gbé kinní kan sẹ́nu bí gàrí funfun. àwọn ìṣẹ̀dá làwọn yẹn máa ń bá wá. wọ́n wá jẹ́ kí onílé yẹn ojú awógbèmí. mo ń gbọ́ yín bàbá. ò ní ṣílẹ̀ tẹ̀. àmín. tó o bá ń bọ̀ lọ́nà tí pẹ́pẹ́yẹ bá ń bọ̀ tó fẹ́ pàdé ẹ̀ tó bá ti kù díẹ̀ kó débi tó wà tó bá ti lè lanu tó mí tó ṣe ńgbà mẹ́ta ó sọ pé. ẹ káàbọ̀ síkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò láti ṣe lórí òru tí ọ̀pọ̀lọpọ̀ sì ń pè wá pé àwọn fẹ́ rí bàbá àwọn fẹ́ gba nọ́mbà bàbá àwọn fẹ́ kí bàbá kí wọ́n bá wọn ní gbólóhùn méjì mẹ́ta kó tó di pé a tẹ̀síwájú lónìí mo rántí wípé lára àwọn ètò tá a ṣe ń jò ní pàápàá jùlọ tá a pè kan ní àṣírí inú ayé ṣé ẹ ti wò ó ẹ lọ wò ó kẹ́ wo àwọn iṣẹ́ kan tó jẹ́ àdìtú àwọn ohun tó pamọ́ tí bàbá sọ nípa rẹ̀ nípa àṣírí inú ayé ọjọ́ bí ẹni ìṣẹ̀dá ọmọ ènìyàn pàápàá jùlọ èèwọ̀ ọmọ ènìyàn ní oṣooṣù tí a bí ọmọ ènìyàn sáyé àwọn kan béèrè tí wọ́n ń pè èèwọ̀ inú oṣù kẹta àti èèwọ̀ inú oṣù kẹrin pé bàbá ò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ lọ títí ẹlòmíì àti ẹ̀rọ àwọn tó ń pè àwa gan tá à ń béèrè lọ́wọ́ bàbá fún bàbá láàyè kó sọ̀rọ̀ dáadáa kó tó di pé a tẹ̀síwájú lórí àkòrí tá a mú wá fún tòní tá a pè ní àmì ayé kó tó di pé a máa mẹ́nuba àmì ayé yẹn a sáré ṣe àtúnṣe lórí ọ̀fẹ́ láti gbọ́ nípa èèwọ̀ oṣù kẹta èèwọ̀ oṣù kẹrin yẹn ni pé àwa tá a bá bí ní oṣù kẹta àwa tá a bá bí nínú oṣù kẹrin kí ni èèwọ̀ wa àti pé kí ni tí ó jẹ wá lọ́wọ́ tó dáa ká dáwọ́lé bàbá ó sáré mẹ́nubà kó tó di pé a tẹ̀síwájú lórí àkòrí tòní tá a pè ní àmì ayé kí ló tí wọ́n pè lámì ayé àmì ayé lóríṣiríṣi tó túmọ̀ sí pé nígbà míì àwọn nǹkan kan máa ń farahàn nítòsí wa àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ láyìíká wa tó jẹ́ pé àmì ni fún wa ṣùgbọ́n tá a ṣàkíyèsí àwọn nǹkan bẹ́ẹ̀ ni bàbá yóò mọ fi ẹ̀mí ṣe lálàyé fún kálukú wa ẹ sì mọ̀ wípé ẹ ti mọ bàbá tẹ́lẹ̀ bí wọ́n ti mọ ń jíṣẹ́ wọn ìyẹn ni mo fi ń kéye káàbọ̀ sórí ìkànnì yìí fún tòní bàbá ẹ kú ọjọ́ mẹ́ta. Òjó Awógbèmí ọwọ́ ayé ò ní ká ẹ. àmín. ẹni bá wọn amúṣira ẹ. àmín. mo kí gbogbo ẹ̀yin ọmọ ènìyàn pàápàá ní gbogbo àgbáyé orúkọ tèmi ni wòlíì Samuel Adéyẹmí Ògúnṣakin ohun tí Òjó Awógbèmí béèrè number 1 nípa oṣù March àwọn tí a bá bí ní March mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa dáadáa àwọn tí a bá bí ní March wọ́n jẹ́ ẹ̀dá kan èèwọ̀ wọn gangan gbogbo ohun tó bá ti jọ mọ́ oúnjẹ láìmọ̀dí mo ti tẹnumọ́ láìmọye ìgbà kan ṣọ́ra fún. oúnjẹ láìmọ̀dí. oúnjẹ tí wọn ò mọ̀ díẹ̀ tí wọn mọ bó ṣe jẹ́ kán má jẹ́ èèwọ̀ wọn ni. ìkejì kán lè ṣọ́ra fún ohunkóhun tó bá ti jọ mọ́ bí ìrìn alẹ́ sápè ní ìrìn òru èèwọ̀ wọn ni.
ìkẹta kán ṣọ́ra láti máa finú wọn hàn ènìyàn àwọn èèwọ̀ march. ìkejì april gbogbo ẹni tí a bá bí ní oṣù april ìṣẹ̀dá wọn gẹ́gẹ́ bí a ti ń bá bọ̀ ìṣẹ̀dá wọn kì í bá ènìyàn ń jà lórí owó. ìkejì ìṣẹ̀dá wọn kì í bá ènìyàn dá nǹkan kan pọ̀ láì gbàdúrà sí. ìkẹta ìṣẹ̀dá wọn kì í sábà máa ń bá ẹnikẹ́ni tó bá ti ń mu ọtí kò bá kádàrá wọn jọ. èyí tó tún parí rẹ̀ ni pé gbogbo april wọ́n jẹ́ ẹ̀dá kan tí wọ́n máa ṣọ́ra fóhunkóhun tó bá fi kan orí ara wọn láti fi bá ẹ̀dá kejì ṣeré. ìyẹn jẹ́ bí ìyẹn ṣe jẹ́. ẹ ṣeun bàbá torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń béèrè ní comment section tí wọ́n wí pé olóòtú jẹ́ kí bàbá ṣe àlàyé tó pọ̀ lórí oṣù kẹta àti oṣù kẹrin. ẹ̀yin tí ẹ̀ ń wò wá báyìí ṣẹ́yìn náà ti rí pé oṣù kẹta àti oṣù kẹrin àti dáhùn ìbéèrè yín ní báyìí ẹ já tẹ̀síwájú ohun tá a mú wá fún tòní tá a pè ní àmì ayé ọ̀rọ̀ kì í síbẹ̀ o ṣùgbọ́n bàbá mo ṣàlàyé ohun tí wọ́n ń pè lámì ayé bàbá kí lóhun tí wọ́n ń pè lámì ayé. ẹ jẹ́ ẹ sáré kọ orin kan kó lè yé wa. ẹ̀bẹ̀ mo bẹ̀ o ẹ̀bẹ̀ mo bẹ̀ ẹ̀bẹ̀ mo bẹ̀ o ẹ̀bẹ̀ mo bẹ̀ káráyé máa sopọ̀ sálámì o ẹ̀bẹ̀ mo bẹ̀ ọmọ aráyé lé òjò ọmọ aráyé o ọmọ aráyé lé mo ní wọn mo sáré ọmọ aráyé lé bí mo ṣe ń sáré lọ ọmọ aráyé lé mo pàdé áńgẹ́lì kan ọmọ ó ní aráyé kí ló ń lé mi léré ọmọ aráyé mo lọ́mọ aráyé ni o ọmọ aráyé mo ṣoore fún wọn ọmọ aráyé lé wọ́n fi ibi san o ọmọ aráyé lé ènìyàn burú o ọmọ aráyé lé ẹ̀bẹ̀ mo bẹ̀ o ẹ̀bẹ̀ mo bẹ̀ nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan tó tó rẹ̀ lódùmarè. àmì oríṣiríṣi pọ̀ ṣùgbọ́n àwọn àmì kan ń bẹ tó bá wá ní wá sílé tàbí tó pàdé ènìyàn lọ́nà tí èèyàn bá fúnra ó lè dá nǹkan rú. ṣé ẹ fẹ́ gbọ́ àkọ́kọ́ nínú rẹ̀ à ń pè é ní eṣinṣin. eṣinṣin ṣé pé àmì ní eṣinṣin. eṣinṣin ayé ń bẹ sà. báwo nìyẹn ṣe jẹ́. tó bá ti ṣù sí ibì kan gẹ́gẹ́ bí èdè tiwa lẹ́kìtì. tó bá kóra jọ síbì kan tó kóra jọ síbì kan. tí eṣinṣin báyìí wọ́n kóra jọ. eṣinṣin tó pọ̀ tó bí yàwó ṣọ́ọ̀pù ló wà tàbí inú ilé ẹni àbí kíṣìn àwọn kan lọ wá kerosene àwọn kan wá gbálẹ̀ iṣẹ́ tó wá ṣe ó ti ṣe solution le need. tó ti lè wọlé tó ṣù sójú kan yẹn ó ní ohun tó wá ṣe. ohun méjì ní ṣìṣì náà já sí. ìkíní ó fẹ́ wá dá àárẹ̀ bá àwọn tí ń gbélé yẹn àárẹ̀ ni o. ìkejì ìfàsẹ́yìn. ayérayé o. bẹ́ẹ̀ ni sà. ẹ̀mí mímọ́ ló gbé wa débi tí a wà yìí. kò sọ́mọdé wòlíì kan tí òye ayé lè yé bí a ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ̀mí mímọ́ ló rán mi. mo sì ti wà lẹ́nu iṣẹ́ náà ṣe díẹ̀. eṣinṣin tẹ́ ẹ rí yẹn ó jẹ́ nǹkan tí àwọn ayé máa fi ń ṣe òkúta sí kádàrá. kò sí bí eṣinṣin bá wọ ibì kan ṣọ́ọ̀bù yẹn bó ṣe bẹ̀ lówó kò tà mọ́ nìyẹn. bó ṣe iṣẹ́ ẹni lèṣinṣin bàlẹ́ tí ó bá múra bó ṣe máa wà nìyẹn. eṣinṣin tó dẹ̀ wáyé méjì ni ìkan ńlá ìkan kéékèèké. ẹ tẹ̀ iwájú. ṣé orí eṣinṣin ńlá wọn kì í pọ̀ àdá nìkan ní tiwọn àwọn a máa ṣe bọ́n ó lọ nìyẹn ó ti lọ ṣiṣẹ́ tó ní ṣe. ṣé mọ̀ pé afẹ́fẹ́ láyé. bẹ́ẹ̀ ni bàbá. afẹ́fẹ́ láyé. bẹ́ẹ̀ ni. ẹni tó ń gba bíríbírí ó ń gbìyànjú ṣùgbọ́n ẹni tó ń wo ni wọ́n bẹ̀ nínú afẹ́fẹ́. nígbà tí eṣinṣin ńlá yẹn eléyẹyọ kan yẹn bá ti dé fíìmù ìyẹn máa ń dá ire padà ní tiẹ̀ nù. yóò dá ire padà. yes eléyìí tó bá ti pọ̀ tó ṣùgbọ́n ilé tàbí ṣọ́ọ̀bù yẹn ìyẹn ó máa ń fa àárẹ̀. bàbá bí bá gbọ́ yín lágbọ̀ọ́yé bíi pé kéèyàn wà nù lé ní ìsìn. bẹ́ẹ̀ni. inú ilé èèyàn téèyàn sùn. yes. àbí inú yàrá pálọ̀ tàbí kíbi tó jẹ́ pé awárí eṣinṣin tó kóra wọn jọ. tó kóra wọn jọ sẹ́gbẹ̀ẹ́ gan náà lójú wíńdò. tí wọ́n dì síbì kan. ṣé àpẹẹrẹ ni. àpẹẹrẹ ni o. àwọn àpẹẹrẹ yẹn lè sọ. àárẹ̀ yẹn gan ni àpẹẹrẹ àkọ́kọ́.
ìkejì là ń pè ní ìdádúró ìdádúró kì í jẹ́ kí bóyá ṣe ṣọ́ọ̀bù ló lẹ ti rírú ẹ̀ ṣọ́ọ̀bù yẹn máa wà bẹ́ẹ̀ àbí tó bá gbàdúrà ìmọ̀tẹ́ bá rírú rẹ̀ solution náà ni àdúrà ẹni yẹn lè máa ka psalm 1 láti fi wọ́n omi kó fi wẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà. bàbá ẹ já wo eléyìí o àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ ajé tí wọ́n gbé lọ́wọ́ iṣẹ́ ajé yẹn fúnra rẹ̀ máa ń fa eṣinṣin wọ́n yẹn ń kọ́. ṣé bí ẹja títà àbí àwọn tó ń ta àwọn alápàtà ọ̀tọ̀ láwọn wọ̀nyẹn eṣinṣin wọ̀nyẹn kì í ṣù wọ́n máa ń fò wá ní tálá ẹni tó bá ń ta nǹkan yẹn máa gbọ́n nù bẹ̀tẹ̀ ilé ìwà bá lójú wíńdò rẹ̀ á ṣù mọ́bẹ̀ ìmíràn á ṣù sẹ́gbẹ̀ẹ́ gànà ìmíràn á ṣù àtàyè ó yàtọ̀ sí yẹn eṣinṣin lásán ni wọ̀nyẹn. mo ní ìbéèrè nítorí pé àwọn kan tún lè mọ béèrè pé ṣe bí wọ́n máa ń rí wọn níṣọ alápàtà. tó bá bà lẹ́tọ̀ alápàtà kó yọ̀ gbálẹ̀ tí ìyẹn ò ṣe problem bẹ̀tẹ̀ ilé ìta sọ akàn ṣù sójú wíńdò yẹn àwọn tó rí ayé wọn ó ti yé wọn iṣẹ́ ayé náà ni ayé burú gan. ẹni ìdádúró àti àárẹ̀ ló máa ń ṣokùnfà ní ìtumọ̀ ẹ̀. bàbá ọ̀nà àbáyọ ẹládùúrà ni. àdúrà ni kó dẹ̀ ka psalm 1. psalm 1 tó bá ti kà sómi kó fi wẹ̀ ogun aṣẹ. tó tó rẹ̀ lódùmarè àmì ayé ni. bàbá tó ń sọ̀rọ̀ nípa ajá nígbà míì gbígbó ajá àbí ariwo ajá ṣé ara àmì ayé náà ni nígbà míì wọ́n ní bájábá lọ ń walẹ̀. pé wàhálà kan bọ̀. ẹja gbọ́láyé rẹ̀. gẹ́gẹ́ bí òwe àwọn ènìyàn dúdú ẹ mọ̀ pé àṣà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ajá tó walẹ̀ nílùú òyìnbó ó wàá fẹ́lẹ̀ dá ẹ̀ torí àwọn wọ̀nyẹn ò mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tá a bá bí ènìyàn ìṣẹ̀ǹdálẹ̀ àti àṣà abẹ̀ òun la fi wá síbí wá sọ̀rọ̀ tí ajá bá ń ha tó bá ń wọlẹ̀ ìgbàgbọ́ àwa èèyàn dúdú ni wípé ikú kan fẹ́ ṣẹlẹ̀ ọ̀fọ̀ fẹ́ ṣẹlẹ̀ ní ìtumọ̀ ajá tó ń halẹ̀ ṣùgbọ́n tí ajá bá ń gbó ó lè gbó nígbà kan kó dákẹ́ ṣùgbọ́n tó bá ti lọ ń fi ẹkún tó fi jọyìn gbígbó yẹn nǹkan fẹ́ ṣẹlẹ̀ ìkejì ó lè rí àwọn àlùjọ̀nú ó dẹ̀ lè rí àwọn tó wà nú afẹ́fẹ́. ṣé bó ti rí nù náà nú ẹ̀mí. ó máa ń rí iná mọ̀ pé wòlíì la já tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ṣe ẹ̀ṣẹ̀ ńlá kan a máa sọ yẹn lọ́jọ́ míì nígbà tó Ọlọ́run bàbá mi gégùn fún tó fi yà sí ìdá ẹranko ẹ mọ̀ pé ayé tá a wà yìí oníkálukú ló ń patú ọwọ́ ẹ̀ kì í ṣe gbogbo ènìyàn ló lè jẹ́ṣẹ́ ọwọ́ ẹ̀ ṣùgbọ́n àpadàbọ̀ nílé ayé bíbélì sọ níwò níwàásù orí 6 ó ní ibì kan ń bẹ tí mo rí lábẹ́ òrùn ó ló sì ṣọ́pọ̀ láàrin àwọn ènìyàn ó lẹ́ni tí mo fún ní ọrọ̀ àti ọlá ṣùgbọ́n tí kò dúró jẹ́ ń bẹ̀ ó láwọn àjòjì èèyàn ni ó jẹ́ asán ni èyí àrùn búburú sí ni. ajá nígbà míì wọ́n lè máa ran síyàn ajá fúnra ara ẹ̀ wòlíì ni ẹ̀rí pé àwọn òyìnbó láìkẹ́ ajá torí yẹn ó gbọ́n ju ẹ̀dá adúníyàn ó dẹ̀ wúlò ńgbà míì ju ènìyàn torí ajá kì í parọ́ ajá kì í ṣèké ṣùgbọ́n àwọn tí ayé bá ti bà sórí wọn ló máa ń gbàbọ̀dé ohun ọ̀sìn gidi lajá lọ́dọ̀ àwọn òyìnbó ẹ̀rí pé security wọn ni ṣùgbọ́n níbí ni wọ́n ti sọ́dọ̀ràn kò sóhun tó délẹ̀ èèyàn dúdú ewu ló máa ń já sí. tó bá ń gbó tó ń sọkún tó bá ń gbó lásán kò sí wàhálà láyìíká ẹni ṣùgbọ́n tó bá ti lọ ń sọkún àwọn agbègbè ibẹ̀ yẹn kán kún fàdúrà. kí lọ́nà àbáyọ bàbá. ọ̀nà àbáyọ ni pé kí gbogbo ẹnikẹ́ni tó bá fetí gbọ́ tàbí tó súnmọ́ agbègbè ẹ̀ kó ní àwẹ̀ ọjọ́ kan bá ti gbàwẹ̀ ọjọ́ kan kó ka psalm 24 tolúwa nílẹ̀ àti ẹkún rẹ̀ lásọ̀ kó dẹ̀ fi wọ́n agbègbè ilé tí ọ kó fi wẹ̀ ogun náà dẹ̀ lọ bẹ́ẹ̀. ẹkún ajá yẹn bóyá lóru tàbí lọ́sàn-án bí ajá bá ń sun ẹkún tọmọ ẹ̀dá ènìyàn sì gbọ́ sétí ṣé ó túmọ̀ sí pé nǹkan burúkú ló fẹ́ ṣẹlẹ̀. méjì ni ó lẹ́nu mìíràn wà tá a máa ń ran sí a ní kó lọ ságbègbè lágbájá kó lọ máa sọkún ó dẹ̀ lóye ọjọ́ tá a sọkún yẹn gbà ìmíràn lè jọjọ́ méje ìmíràn lè jọjọ́ méjì bó o lé a tún padà wá so ayé ò ní rán ibi sí wa o so kò sí ní tàdúrà ò lè ṣe ìjọba pé àṣírí láyé àmì ayé ni àdìtú láyé gbogbo nǹkan tí a wí ayé náà ni ayé la wà ẹ mọ̀ pé mo sọ láì mọye ìgbà àwa nìkan ni ògbọ́n ní gbogbo ohun tó Ọlọ́run dá torí Ọlọ́run dá ayé ní dídára Olúwa dáyé ní dídára ènìyàn ló ń balẹ̀ ayé jẹ́ Ọlọ́run dáyé ní sísun wọn ènìyàn ló ń balẹ̀ ayé jẹ́. bàbá
ẹ ti mẹ́nu ilé ajá Ah, ológbò ńkọ́ ah, torí mo gbọ́nú àlàyé yín kan gbà kan tẹ ní ara àmì ayé ni ológbò bàbá ẹ̀ ṣàlàyé. ah, àwọn ọ̀gá nìyẹn. Ológbò ló gbàbọ̀dì jù ní gbogbo ẹran tí Ọlọ́run dá. Ológbò òun ló gbàbọ̀dì jù nítorí pé tí ológbò tó bá lọ ń sọkún bí ọmọ tuntun ní agbègbè ènìyàn kí ẹni yẹn tètè fúnra. Ohun méjì ló fà á. Ó lè jẹ́ pé àwọn kan ṣe iṣẹ́ ibi sí agbègbè yẹn tí ológbò dẹ̀ rí i tó fẹ́ máa yẹ mọ̀ pé àwọn ẹranko ò lè sọ̀rọ̀ bí èèyàn ṣùgbọ́n wọ́n ní àpẹẹrẹ. Ẹ̀rí pé tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ nígbà míì ológbò yẹn lè wá á máa sọkún yàtọ̀ sí èyí tí ayé rán sí ni. Ẹ̀rí pé àwọn ológbò yìí nígbà míì àárín òru ni wọ́n máa ń bára wọn lò pọ̀. Ológbò kì í gùn lọ́sàn-án. Ṣùgbọ́n Jésù Kristi ó rìn lórí omi òkun ó dá ìjì dúró. Kò sí agbára kan tó kọjá ẹ̀jẹ̀ Jésù torí nípa ìfẹ́ olùgbàlà tẹ̀ kì yóò sí nǹkan. Ṣé rí bí ológbò bá bẹ̀rẹ̀ láti máa yọ̀yàn lẹ́nu ológbò tẹ́lẹ̀ yẹn kò sí poison tó lè dà sílẹ̀ kò ní jẹ́. Kì í jẹ poison. ìyẹn pé ológbò kì í jẹ májèlé. Rárá bó o dà sílẹ̀ àwọ̀ kò ní jẹ́. A kàn gba tibẹ̀ lọ ni. bàbá Ẹ mọ̀ pé abàmì ẹranko lológbò jẹ́. béèyàn bá fi oògùn eku oògùn májèlé tí ń pe Ò òkú bá sílẹ̀. fi sẹ́jà ò bá fi sáka kò ní dá ẹ lóhùn. A gba bẹ̀ lọ kò ní jẹ́ o. Tó bá ṣe ológbò tó ní inú méjì tí kò ṣe ológbò lásán. Ológbò lásán wà ológbò tó tún lágbára wà. So tí gbogbo nǹkan wọ̀nyẹn tí ológbò bá ti ń sọkún bẹ́yẹn ewu kan ń bọ̀ lágbègbè yẹn. Ẹkún kọ́ a máa sọ bí ọmọ tuntun ni o. Àwọn tó gbọ́ ayáyé wa ti yé wọn. ìró ẹkún yẹn Á dàbí ọmọ tuntun tó bá ti rí bẹ́ẹ̀ kẹ́ni yẹn bu iyọ̀ díẹ̀ sómi immediately tó bá ń gbọ́ kó dà síta á parẹ́ bẹ́ẹ̀. àṣírí inú ayé àmì ayé àmì ayé ayé wa. ìyẹn ni pé ṣùgbọ́n béèyàn bá ń sin ológbò ọ̀pọ̀lọpọ̀ ní pé àwọn ò lè sin ológbò àwọn ò lè ṣe gbé àwọn ò lè ṣàwò bóyá torí pé ó wà lára àwọn àmì inú ayé bóyá ló fa sábàbí ẹ̀. Ṣé rí ológbò yẹn ẹ mọ̀ pé bí ènìyàn ṣe wà tí a dá oríṣiríṣi ẹ̀dá bẹ́ẹ̀ la dá oríṣiríṣi ẹranko kó rí wa má kàn gbàbọ̀dé ni. àmì àwọn wọ̀nyẹn máa ń gbàbọ̀dé ni. Nínú gbogbo ẹranko tí ń bẹ nílé ayé pátá tí a pè ní ẹranko ilé ayé àgbò nìkan ni ò kí ń gbàbọ̀dé. àṣírí ńlá àgbò ò kí ń gbàbọ̀dé. Ẹ̀rí pé bàtọ́ ní Olúwa ní lọ mú ọmọ rẹ wá lórí òkè ni ṣe pé àgbò la fi dípò ọmọ yẹn àgbò wà òkè. Tẹ́ bá wo kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀rí pé tẹ́ bá wo ìdí kẹ́tẹ́kẹ́tẹ́ níbi ìrù ẹ̀ yẹn ẹ̀rí pé àgbélébù wà ń bẹ̀. Ẹ lọ wò ó sọ fún àwọn èèyàn kan lọ síbi tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá wà kán ṣíbi ìrù ẹ̀ sókè ẹ̀rí cross. àmì ayé kan tó bẹ́ẹ̀ ni mọ́tò òun ni olùgbàlà kọ́kọ́ gùn gẹ́gẹ́ bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Àmì ni ẹ mọ̀ pé àmì rere wà àmì búburú ń bẹ. Kì í ṣe gbogbo ènìyàn la fún ní òye ayé. Ènìyàn tó lọ sí ẹ̀kọ́ bíbélì kó lè di pásítọ̀ ó gbìyànjú ṣùgbọ́n ohun tá a bá mú tọ̀run wá ó di gbére. Ayé la wà ẹnìkan ò lágbára lórí ayé a kàn ń struggle à ń ṣèyànjú ń bẹ̀ kì í ṣe ọjọ́ orí là ń pè lọ́gbọ́n. Ó lé mi ni mo dá yín ó ní bí ẹ fẹ́ bí ẹ kọ̀ ẹ ó padà sọ́dọ̀ èmi Ọlọ́run. Òun la fi ń kígbe pé ká má ṣèkà. Àmì tí ayé ó pọ̀ àmì tara èèyàn ńkọ́ èèyàn ẹlẹ́ran ara a máa fa àmì sára ẹ̀ a máa mú bọ́ ọkọ ni wọ́n lè fi sára ẹlòmíì á wáṣẹ́ tì certificate tẹ́ fi ń lọ school tábìlì ní dìgírì yín wọ̀nyí táyé bá lọ́wọ́ sí tó bá ti ń gbé débi iṣẹ́ báwa ní kò sáyè. àmì ayé ó ti kàn lára. ó ti kàn lára tó bá wà lára mọ́tò yẹn á máa gbowó lọ́wọ́ olówó. irú àmì ayé tó bá kan irú certificate tíyàn fi. tó fi jáde school tó fi jáde iléèwé tàbí tí àmì ayé tó bá kan ọmọ ènìyàn lára ṣé èèyàn ó rí sójú ni. a ò lè rí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ àfihàn pé ọ̀rọ̀ ìṣojú lásán ẹni tó yẹ kó lówó tó ń tọrọ jẹ ilé mìíràn wà ó ti ní àmì nínú ẹni tó kọ́lé ò jẹ̀bi abínú ẹni wà ládùúgbò míì tó yẹ pé wọ́n lọ fàmì sílé onílé láì rán wọn iṣẹ́
ilé kan tiẹ̀ wà lọ́jọ́ kan ẹni ilé yẹn fáìn gan bí èèyàn bá ti débẹ̀ tó máa fẹ́ gba ilé yẹn fáìn wọ́n ní wọ́n ń bọ̀ ó wá di ọjọ́ kan aládùúgbò kan wá ń kéde lọ ló bá dúró síwájú ilé yẹn Òjó Awógbèmí. mo ń gbọ́ yín bàbá. ọwọ́ ayé ò ní ká ẹ̀. àmín. má bẹ̀rù. àmín. ayé lajọ wà. ẹ̀bà. ẹni bá wọn amúṣera ẹ̀. àmín. Ọlọ́run ju ẹ̀dá lọ nígbà tí ládùúrà yẹn kígbe ó ní ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tó ń bẹ lágbègbè yìí tí ẹ fàmì sílé onílé tó fáyìn báyìí tí ẹni láyé kò sẹ́ni tó máa rẹ́ǹtì ẹ̀ tí àmì yẹn bá ń bẹ lára obìnrin awọ́kọ̀tì. àmì ayé. bẹ́ẹ̀ ni sà bó fi gbogbo ọṣẹ àtòróró àti lọ́fíńdà para kò lè parẹ́. àmì ayé. àdúrà nìkan ló lè parẹ́. kò sí àjò ayé kan tó lágbára tó àdúrà. bí a bá parí iṣẹ́ níbì kan àdúrà la ó gbà sí. ẹni tó bá fẹ́ bọ́ lọ́wọ́ ayé kó máa àdúrà ní kó yàn láàyò. tó bá ti ń gbàdúrà àdúrà onínú mímọ́ ni o torí kìí ṣe gbogbo àdúrà ló lè gbà. èèyàn ò lè àwọn kan ń bẹ wọ́n ti fi àmì sí ara ewúrẹ́. ewúrẹ́ yẹn ẹnikẹ́ni tó bá ti ń sìn. wọ́n máa ń fi àmì sára ewúrẹ́ bákan náà. ẹni bá ń sin ewúrẹ́ yẹn ewúrẹ́ yẹn nìkan la máa sanra nílé yẹn. ewúrẹ́ tó ti fàmì sí lára. àmì ayé wà lára rẹ̀. àmì ayé wà lára ẹ̀. gbogbo ẹni tó ń sin ewúrẹ́ yẹn á máa ní problem. ṣe mọ̀ pé oníkálukú èèyàn ló mọ̀ bó ṣe wáyé. bí a ti ń sọ̀rọ̀ yìí àwọn kan ń lo ayé tiwọn ní ibi tẹ́ ẹ̀ ti rí wọn. nínú gbogbo tó rìn ní abẹ́ oòrùn gbogbo agbára òkùnkùn tó bá ní agbára láyé tó bá fẹ́ rìn ní abẹ́ oòrùn àlùjọ̀nú nìkan ló ń rìn lábẹ́ oòrùn àṣírí ńlá ni sẹ́ àlùjọ̀nú nìkan ló ń rìn lábẹ́ oòrùn gbogbo èyí tó kù wọ́n á fọ̀wọ̀ fún ọjọ́ kó wọlẹ̀ kan tó jáde kò sí ẹni bẹ́ẹ̀ kò gbogbo àjò tí ẹ sì rí tí àwọn ayé ń lò káàkiri yẹn ẹ̀jẹ̀ ó ju àjò lọ ó ní ọ̀rọ̀ Jeremiah ọ̀kan nínú àwọn ọmọ àlùfáà tó wà ní Anatoti Jeremiah 1:1 ó ní kí tó dá ẹ ní inú ni mo ti mọ̀ ẹ́ mo ti sọ ẹ́ di wòlíì fún gbogbo àgbáyé so ohun tó bá wà nínú ẹ̀jẹ̀ ó yàtọ̀ sí ohun tá a kọ́ àmì ó ń bẹ lára ọmọ mìíràn irun orí rẹ̀ wọn ò gbọ́dọ̀ gẹ́ àmì méjì ló wà àmì Ọlọ́run àti tàwọn ayé àmì burúkú àtàmì rere ó ní ibikíbi tó bá ti dé wọ́n máa kórìíra ẹlòmíì ṣá. wọ́n ti fàmì sí lára. àmì wọ̀nyí dẹ̀ ní ibi mẹ́ta nìkan ló máa ń dúró sí lágọ̀ọ́ ara èèyàn. ẹ jẹ́ àwò bàbá. àkọ́kọ́ àmì máa ń dúró síwájú orí bó kọjú sí gúúsù àtakò bó fèsì àríwá wàhálà ìkejì àmì máa ń dúró sí àtẹ́lẹwọ́. bàbá ṣé yóò rí. o ò lè rí. a lè fojú rí báyìí. ló ní gbogbo ara rẹ. ayé la sọ ayé ò ní rí ẹ mú. àmín. wòlíì la wa àwa ò dẹ̀ sí nínú òkùnkùn. ẹlẹ́ẹ̀kẹta bàbá. kẹta ìyẹn ni wípé tí a ń pè ní àtẹ́lẹsẹ̀. òun ló fà á tí ẹlòmíràn bá dé ibì kan tó bá kù díẹ̀ kó débi tí ayọ̀ rẹ̀ máa dé wàhálà kan á dé. àmì ni kò sọ́ṣẹ́ òyìnbó kan tó lè wẹ́ ṣùgbọ́n àdúrà àti mímọ́ tí a kéèyàn máa ṣe mímọ́ kó má ṣe kà kó má dẹ́ṣẹ̀ ó lágbára jàwẹ̀ lọ. holiness kéèyàn má dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni sà kéèyàn jẹ́ ni mímọ́ bẹ́ẹ̀ ni sà ó lágbára ó ju àwẹ̀ lọ. powerful than fasting. bàbá mò ń gbọ́ yín. téèyàn bá ń ṣe mímọ́ ó ní ìdàtí kú sórí òkè inú rẹ̀ á mọ́ ẹni tó bá tó dé ní ọkùnrin kan sì bẹ ní Kesaria kò ní díù inú rẹ̀ mọ́ kì í ṣe pásọ̀ immediately lolúwa ṣe lójú ó dẹ̀ rí gbogbo ẹ̀bùn tí pásọ̀ wá kiri ó dẹ̀ rí nínú yàrá ẹ̀ inú mímọ́ ni òun lé ó lè gbèjà èèyàn onínú méjì ló máa ń rí ẹ̀wọ̀n ló ń rálùjọ̀nù lórí òkùnkùn bí onínú kan bá rìn láti ìní títí dàárọ̀ ọ̀la kò lè rí nǹkan kan mọ́ tó bá ṣe onínú méjì wọ́n á àtáàkì ẹ̀ torí bó ti rí wọn òun ló dá fún ẹni tó ní ẹ̀jẹ̀ funfun kò sí nǹkan ayé kan tó lè ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀ àfi àdúrà nìkan. ṣé ẹ̀jẹ̀ funfun tún wà. ẹ̀jẹ̀ funfun wà o ọjọ́ tá a bá ra ìyá tó lọ sórí ṣíṣe ẹ̀jẹ̀ ló ń bẹ ẹ̀jẹ̀ pupa ń bẹ dúdú ń bẹ funfun ń bẹ. ṣé ó tún yàtọ̀ sẹ́jẹ̀ tó wà ní àgọ́ ara. ó yàtọ̀ òyìnbó tẹ̀ lọ ń sá lọ bá àwọn yẹn ìbẹ́ ẹ̀jẹ̀ funfun ló wà lára wọn ẹ̀rọ ayé òyìnbó bó ṣe rí ẹ̀rí pé òyìnbó ò ní wàhálà wọn gbé wọn ayé lórí
àmì tí wọ́n ní pé kọ́ńṣà oúnjẹ òòjọ́ làwọn wà fún àwọn èèyàn dúdú là ń di ohun gbogbo mọ́ra bíi tá a máa kó gbogbo nǹkan sọ́rùn ẹlòmíràn kọ́lé mẹ́rin ètò ilé ayé asán nínú asán oníwàásù orí kìíní ó lé asán nínú asán àmì pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ ni orí ti ewúrẹ́ lè wà lẹ́ẹ̀kan ewúrẹ́ yẹn ẹ mọ̀ pé ewúrẹ́ ń gbà mí mo ti rí ewúrẹ́ tó jẹ owó rí owó tá à ń ná yìí bẹ́ẹ̀ ni sà ó lè gun káńtà ìyá yẹn tó ń tajà ó dẹ̀ mú gbogbo 1,500 tó dẹ̀ jẹ́ ẹ̀bà ìyá yẹn wá dúró sókèèrè ó wá ń wò ó wá ń mirí pé ayé ló balẹ̀ àmì ni ayé wà sẹ́ bàbá tún sọ̀rọ̀ nípa èèrà torí nínú àwọn ètò tá a ṣe yes ààrẹ ni tó sọ wípé òun sùn òun lálàá òun rí èèrà tó kórajọ lójú oorun òun rí ìjà lọ táwọn iléèbó ń pè ní soldier arms lóríṣiríṣi nínú ayé tá a wà yìí gan ǹjẹ́ èèrà gan òun náà ní àwọn àmì kan tá a lè fi dá a mọ̀ tá a bá rí èèrà sójú lọ́sàn-án gangan níbi kíbi. ẹ ṣe rí méjì ní èèrà. ẹja wò ó. mo gbé gbogbo ohun tá à ń sọ yìí náà ọlọ́run ló ṣẹ̀dá wọn. ènìyàn ò lè lọ pé pípò graduate àbí lọ yunifásitì ìyẹn ò ní kó ní òye ẹ̀mí òye ẹ̀mí yàtọ̀ sí ìwé èèrà ńlá kan wà tó ń pè ní kàmùdù dúdú yẹn dúdú yẹn kàmùdù náà ni tí èèyàn bá wọ́ sílé èèyàn pẹ̀lú wọn máa fi pa wọn máa ẹja lọ ohun méjì nìyẹn bá wá tó máa ń tò tó máa ti tò léra tó ń wọ́ gìrì sílé èèyàn ìjà lọ nìyẹn ìyẹn ni pé wọ́n pe kinní kan ní ogun ariwo kó má lọ ṣẹlẹ̀ lágbègbè yẹn fẹ́rí sùn ìkejì à ń pe kinní kan ní àgbàná kó wọ́n má ṣàlàyé ìdó sọ́wọ́ èèyàn òun làwọn ìkàmùdù yẹn bá wá ṣùgbọ́n ṣe rí àwọn èèrà kan bẹ wọ́n máa ń gbé nǹkan funfun sẹ́nu abẹ́ tí ìdí yẹn rí a máa ń ṣàkíyèsí àwọn kan máa sọ pé ajé èèrà kékèké a wá gbé kinní kan sẹ́nu bí gàrí funfun àwọn wọ̀nyẹn ń ṣe bí àwọn ìṣẹ̀dá làwọn yẹn máa ń bá wá wọ́n wá jẹ́ kí onílé yẹn notice náà fún pé ire ń bọ̀. yẹn ni pé téèyàn bá rí èèrà kékèké bẹ́ẹ̀ tó gbé nǹkan funfun sẹ́nu nínú ilé èèyàn láyìíká èèyàn owó nìyẹn ire ń bọ̀ notice náà bá wá ṣùgbọ́n ẹ mọ̀ pé a lè rí vision sí ẹ pé wàá ra mọ́tò àìmọye ire ọmọ ẹlòmíì tó parẹ́ sínú afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni sà tọ́ọ̀ jẹ́ kó oníire ó lajú ẹ̀ rí àtọ́dún mẹ́rin náà ti ní wàá ra mọ́tò wàá kọ́lé wàá fẹ́ kọ wàá ṣe wedding ṣùgbọ́n gbogbo ẹ̀ ó lajú ẹ̀ rí wọ́n á tún bá ẹ ṣe dáadáa wọ́n á tún wá gbé hàn ẹ́ lójú àlá wàá tún bára ẹ nínú mọ́tò yẹn wàá tún bára ẹ ní fìsà wàá bára ẹ níbi tó ti ṣe wedding ijó ojú oorun abógbèmí bàbá ó lágbára ju tayé lọ sà. ijó ojú oorun ẹlòmíràn bá jó lójú àlá tó ṣe wedding tó bá máa jí ẹ̀yìn á máa dùn ayé wa èèyàn ṣòro torí náà gbogbo agbára èèrà wọn yẹn gbogbo nǹkan wọ̀nyí rere lọ́lọ́run dá wọn ṣùgbọ́n àwọn ayé ló yí i padà ṣùgbọ́n bí a ti dálé ayé tibitire ni o black and white tibitire láyé o ìmọ́lẹ̀ àtòkùnkùn ṣùgbọ́n òkùnkùn ló kọ́kọ́ reign ọwọ́ ìrọ̀lẹ́ ni ìmọ́lẹ̀ máa ń ṣiṣẹ́ àwọn kan bẹ ní ìlú kan wọ́n ti pẹ́ ayé ò ní mọ̀ wọ́n tó bá yá tí àmì ọlọ́run bá sọ̀kalẹ̀ kó ojú tó mọ́ ayé á mọ̀ wọ́n àmì ọlọ́run ló máa ń gbé ọmọ tiẹ̀ jáde àwọn nǹkan ayé ó gbé tàwọn kan jáde ṣùgbọ́n àwọn wọ̀nyẹn ò dalẹ̀ torí ìgbà mẹ́ta la yọ̀ǹda fún wa ìkíní òwúrọ̀ ọ̀sán àtalẹ́ kádàrá dẹ̀ ni àmì ní gbogbo ẹ̀ olúwa ni mo dá yín kí ẹ lè máa rí àmì èmi ọlọ́run lójú òkè lójú ọ̀run ó ní ṣèbí mo sọ fún yín pé tí alẹ́ bá lẹ́ mo máa fún yín ní òṣùpá ìyẹn ní àmì kan nìyẹn ó ní àmì yẹn ó ní mo tún sọ fún yín pé tó bá yá ẹ tó máa rí òjò àmì kan nìyẹn ó ní mo pín dọ́gbadọ́gba ó ní mo pín òjò mo fún ní oṣù mẹ́fà ó ní mo pín ọyẹ́ mo fún ní oṣù mẹ́ta mo fún ọ̀gbẹlẹ̀ ní oṣù mẹ́ta ó wá jẹ́ oṣù méjìlá tí ọmọdún níyàn ń lò àmì ni ẹni pé ńgbà míì ẹlòmíràn lọ síta alówó ní òun yìí alódà tí a pé ìgbà kan wà tó sá ogo nígbà àwọn bàbá wa ìjì ibi tí ìjì bá ti dé lẹ́gbẹ̀ẹ́ gànà yẹn náà máa fi wò pé àwògó báyìí ló fẹ́ lù àmì ni
àmì pọ̀ ṣùgbọ́n èyí tá a ṣe ń gbé yẹ̀wò yìí báyìí látara àwọn ohun ọ̀sìn, látara àwọn nǹkan ọ̀sìn la ṣe ń sọ. tó bá dénú igbó ó ń bẹ lára igi, tó bá dénú ibú ń bẹ lára ẹja, tó bá dé kò sí nǹkan tí ọlọ́run ò fi àmì sí tí ènìyàn náà ò fi àmì sí. ṣé o mọ̀ pé ọlọ́run òun ló dá wa, bẹ́ẹ̀ni, gbogbo ohun tí ọlọ́run ní ni èṣù ní, ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo t'Olúwa ti ju èṣù lọ ní èṣù ò ní ìgbẹ̀yìn. kò sì nígbà ọlọ́run lówó èṣù lówó, òun ló jẹ́ kí gbogbo ayé ṣe gìrìgìrì tẹ́ ẹ wò yìí. ọlọ́run lọ́mọ èṣù náà lọ́mọ. ọlọ́run lẹ́ni tó rẹwà èṣù náà ó ní arẹwà. ọlọ́run ní ó lẹ́ni tó nípò èṣù náà lẹ́ni tó nípò. ní Sátánì. ṣùgbọ́n ọlọ́run wá dọ́gbọ́n kan nígbà tó ń dá ayé àti ọ̀run, ó wá fi àmì ó fi sí agbede méjì ọ̀rọ̀ yẹn, kò jẹ́ kí èṣù mọ ìparí. àìmọ̀ ìparí ayé ló gbà wá lọ́wọ́ Sátánì. tí ò bá ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ẹlòmíì ní alágbára ayé ìbá gbé oúnjẹ lé, ìbá máa jẹ, ìbá sọ́dà center table. ọpẹ́lọpẹ́ anointing. ayé wà, wọ́n gbé ẹyẹ wá síbi tí mo wà nìkan bí ọdún márùndógún ogún ọdún sẹ́yìn. nígbà tí mo rí ẹyẹ yẹn mo rí tírà ní apá ẹ̀. gbogbo àgbáyé ló, gbogbo Nàìjíríà kò sẹ́ni tí ò gbọ́ níjọ́ náà. ìyẹn la sọ pé ẹyẹ gbé tírà wọ ṣọ́ọ̀ṣì níjọ̀ká ròdù mí. bàbá ní ilé ìjọsìn yìí, ní ilé ìjọsìn wa yìí gangan tí a pè ní ilé Christ Apostolic Church níbi tá a wà yìí, bẹ́ẹ̀ ni sà, ẹyẹ ó wọlé ó dẹ̀ gbé tírà kọ́ apá. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ló jẹ́ kí gbogbo ayé mọ ìjọ yìí. ìyẹn là ń pè ní ẹyẹ àlùrọ, paralyzing bird. bàbá ṣé ó fò bàgẹ̀bàgẹ̀ wọlé? ẹyẹ yẹn wọlé ní live. ẹ sì ń wò ó wọlé à ń ṣèsìn lọ́wọ́, ó balẹ̀ sínú ìsìn. bó ṣe balẹ̀ gbogbo ìsìn wá slow. mo wá gbóhùn yẹn pé lọ sáàárín ìsìn kúrò lójú kan máa rìn lọ bẹ́ẹ̀ yẹn wàá rí nǹkan kan abàmì. bí mo ṣe rìn díẹ̀ ni mo wá rí ẹyẹ yìí ó tóbi díẹ̀ bẹ́ẹ̀ yẹ àdàbà. bí mo ṣe mú gbogbo ayé, ọ̀rọ̀ tí mo sọ gbogbo ayé ló mọ̀. bí mo ṣe mú ni mo ṣí apá ẹ̀ mo wá rí tírà ní apá ẹyẹ yẹn. kí lọmọdé mọ̀ kò ṣẹ́rí kò sóhun tí irú wa yóò lè sọ. torí tó bá pàdé àwọn kan pé kinní kan ń ṣe ọ́ tó wá ní kó gbà kó lò wá ní ṣé ó ti ṣe ọ́ rí. ohun tó ṣe àwárí la fi ń kọ́ ọmọ aráyé lẹ́kọ̀ọ́. kò sóhun tí àti ìrírí wòlíì la pè ó yàtọ̀ sí pásítọ̀. nígbà tí ẹyẹ wọlé mo wá gbóhùn yẹn létí mi pé olúwa kí ló ṣẹlẹ̀, olúwa ní kí n má wọ́ọ̀rì, ó lóun fẹ́ fi polongo iṣẹ́ òun ni. ẹ mọ̀ pé ìgbà míì wàá ṣe ibi sẹ́lòmíì tó bá kù díẹ̀ kó dọ̀dọ̀ ẹ̀ á darí ire mọ́ lọ́wọ́. ó yẹ tó bí ọdún mélòó báyìí? It's over 25 years now. ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ dé ibi tí a wà yìí ni. níjọ̀ká ń bí. tí àwọn alágbára kan sọ̀rọ̀ àwọn dín nǹkan tó ń fẹ́ ká dúró, tó ń fẹ́ kí iṣẹ́ ọlọ́run dúró. ṣùgbọ́n ọlọ́run sọ fún wọn pé àwa kọ́ la rán ra wa. bàbá ńgbà tí ẹ wá rẹ iye tí wọ́n sùn kàn mọ́ lápá bó lẹ ṣe wá ṣe. ó gbé tírà yẹn mo wá fẹ́ jó, olúwa ní kí n máa jó. ó ní kí n lọ yán, mo bá yan ẹyẹ náà àyàn àwa lọ wá pàànà àwa kàn mẹ́gbẹ́ kó tó 1 hour mi àwa mọ ọba ayé ṣe gbọ́. gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí ń wá síbí. ọba ìlú wá wò ó, àwọn oníwèé ìròyìn wá, aláròyé wá ní ọjọ́ náà bí ibi ṣe popular nìyẹn. gbogbo àwọn èèyàn tó sì ń wá yẹn ni wọ́n sì ń ṣàdúrà. àwọn kan dẹ̀ máa sọ owó sórí pẹpẹ láì béèrè lọ́wọ́ wọn ní ọjọ́ náà. ẹ mọ̀ pé àwọn kan wà wọ́n ní pabidà látòdì ọ̀run. pabidà yẹn kò ní ìdìbò ṣẹlẹ̀ ń ṣe níta ayé, ó ti bá wọn wá látọ̀run. tó bá ti ń ṣèkà sí wọn ayé wọn á máa dáa, tẹnu wọn á máa ranù. tó bá tí a wá mú ẹyẹ àwa ṣèṣọjí oṣù mẹ́ta. nínú ìsọjí oṣù mẹ́ta yẹn ni wọ́n ti owó tá a wá rí mi ò lè sọ. àṣàfi àfún àwọn pásítọ̀ kan bẹ̀ ara já àṣà ṣe olúwa níṣẹ́ mo rí báyìí pé láì ṣẹ́ṣó pé mo lè sọ èèyàn di ọlọ́rọ̀. ó lè mí lè fi òpè dààmú ọlọ́gbọ́n. olúwa ní láìṣẹ́ oṣó olúwa lè sọ èèyàn di ọlọ́rọ̀. ṣebí jésù sọ fáwọn wọ̀nyẹn pé àwọn oníyẹ̀yẹ́ yẹn àwọn júù wọ́n ní jésù ọmọ mèrí owó tiẹ̀ dà, owó orí ẹ̀ dà, ṣé ó yẹ káwọn wọ̀nyẹn jẹ́ pé àdánwò pọ̀. jésù wá wò pé tóun bá lóun ò lówó àwọn pípù yìí yẹ̀yẹ́ náà bá wá wọ́n á ṣe yẹ̀yẹ́ òun, ayé ò ní yẹ̀yẹ́ wa. ó ní ẹ lọ sínú ibú, ẹja àkọ́kọ́ tí ẹ bá ti pa, tí ẹ bá ti rí ẹ fà á jáde, ẹ ò rí owó yín níbẹ̀, àṣírí ńlá. ṣé inú ibú yẹn wá jẹ́ Central Bank?
ṣé inú ibú yẹn wá jẹ́ ó jẹ́ First Bank àṣírí ńlá ni ó wá pa òwe pé ire ọmọ ẹlòmíì àmì tá a fi sára ẹ̀ ni ò jẹ́ kó tẹ̀ lọ́wọ́ ní àmì ìdílé ọmọ ẹlòmíì wọ́n ti sọ ire wọn sínú ibú wọ́n wá sọ fún wọn pé àfi tí wọ́n bá lọ bẹ olú odò àmì ìdílé ọmọ ẹlòmíì ó ní nǹkan tó máa ń gba nǹkan lọ́wọ́ wa tó máa ń fi pamọ́ Jésù Kristi tí a ń porúkọ rẹ̀ yìí ohun tó jẹ́ kórúkọ rẹ̀ lágbára jẹ́ ẹ̀mọ́ ni wípé àmì ọ̀run ló bá wá sílé ayé àmì ọ̀run ló bá Jésù wáyé àmì ọ̀run ni májẹ̀mú ọ̀run ní jẹ́ bẹ́ẹ̀ kò láyà kò lọ́mọ ta ló olùṣọ́ àgùntàn náà tàbí pásítọ̀ bẹ́ẹ̀ tàbí èmi tí mò ń sọ̀rọ̀ yìí tó lè hùwà Jésù orúkọ ẹ̀ la lè pè kò sẹ́ni nínú wa tó lè hùwà Jésù ẹni tó bá hùwà Jésù láàárọ̀ tó dọ̀sán ayé á sá fún kò lọ́mọ o ayé á sá fún àwọn ògbèmí orí rẹ̀ ò ní gbàbọ̀ àmín àmín ayé ó àyànnànà àṣà ọkọ̀ pásítọ̀ wẹ́ẹ̀ ní mọ́tò onílé wẹ́ẹ̀lì ATM ṣé àwọn ènìyàn wọ̀nyí ṣé wọ́n á dá ẹ lóhùn báyìí ẹ mọ̀ pé ayé la wà. ìránṣẹ́ Ọlọ́run wọn ò rí ìyàwó lọ́dọ̀ rẹ̀. ẹ lè yàwó wọn ò rí lọ́mọ kò kọ́lé. ẹ yà àkọ́lé ẹ sún kan ní. so kò ká kókó. wọ́n bá tiẹ̀ ní kẹ́ ẹ lọ bá gan tó bá kẹ́ ọkọ́ rí gan wà ní ṣòun náà ní. ẹni tó fẹ́ dáṣọ sí ẹni tó fẹ́ dáṣọ sọ́run ẹni. ṣebí tí ara rẹ̀ lákọ̀ọ́ wò. àwọn wọ̀nyẹn wo ti ayé ẹ̀mí ni Jésù bá wá Jésù ò wá sílé ayé torí ìgbéyàwó yín Jésù ò wá sílé ayé torí gẹ́bà lówó ẹni tó bá ti ń sin Jésù á jẹ̀yà díẹ̀ ìgbẹ̀yìn ló máa ní ayé ò ní kọ́kọ́ mọ̀ ṣùgbọ́n àwọn tó bá ní agbára tó ní tó gbọ́ngbọ́n méjì àwọn láyé máa ń mọ̀ ṣùgbọ́n ọkọ̀ wọn ò kì í pẹ́ stop torí àkúnlẹ̀yàn là dáyé bá adélé ayé o ojú máa ń kan gbogbo wa. bàbá àmì ayé ni. eléyìí tẹ́ tó sọ ìlágbára pọ̀. àmì ayé ni. lóríṣiríṣi àwọn àmì béèyàn bá ń lọgán nígbà míì. bẹ́ẹ̀ni. bí irú aláǹtakùn bá kó sí ni lójú. sára àmì ayé ni. aláǹtakùn yẹn ó pín sọ̀nà tó pọ̀. àwọn aláǹtakùn kan ń bẹ wọn kàn máa tó bá lọ ìgboro nìyẹn wà. àyẹn là ń pè ní monitoring cobwebs. wọ́n máa látòkè náà ti máa rìn bọ̀ bí òwú télọ̀ tó fi ránṣọ ìgboro tí máa pàdé wọn ò kí n ṣe nulẹ̀ á dẹ̀ wú ẹ bẹ́ẹ̀ yẹn á wú ẹ wà á jajaja irọ́ àwọn ayé ló ṣe yẹn monitoring ni àmì ayé tún lòdì àmì ayé tún nìyẹn wọ́n máa ń lu aláǹtakùn àwọn aláǹtakùn kan tó wà ẹnu ọ̀nà nìyẹn máa ń lágbára sí tó bá ti fẹ́ wọlé atakùn sẹ́nu ọ̀nà rẹ ìyẹn ni pé a máa dá ire padà nìyẹn àwọn kan ń bẹ ọwọ́ rẹ nìkan lò á ti fíìlì ẹ̀ akọ̀kọ́ ẹ lọ́wọ́ bírí ìyẹn ni pé má rí ná má rí lò àwọn aláǹtakùn kan ń bẹ omi tó fẹ́ fi wẹ̀ gan wàá rí ń bẹ̀ àmì ayé bẹ́ẹ̀ ni àwọn aláǹtakùn kan ń bẹ oríṣiríṣi ni system wọn àwọn aláǹtakùn kan ń bẹ tó bá ti kọjá ń bì kan sìn láàrin ìṣẹ́jú kan tó bá padà àtọkọ ẹ̀ àwọn ayé ló nìyẹn. ǹjẹ́ àmì ń bẹ lára tadìyẹ àbí pẹ́pẹ́yẹ. ṣé rí pẹ́pẹ́yẹ ọ̀gá ni pẹ́pẹ́yẹ ẹ mọ̀ pé wòlíì náà ni òun àtajá nígbà náà lọ́hùn wòlíì ni wọ́n ìṣẹ̀dá wọn la tú wọn dá ṣé rí pẹ́pẹ́yẹ bó o bá ní apẹ̀rẹ̀ tó bá dé pẹ́pẹ́yẹ bó ṣe dé adìyẹ wàhálà ni o ẹnikẹ́ni kó dán wò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ lọ gbé pẹ́pẹ́yẹ kẹ́ tu apẹ̀rẹ̀ dé ohun tẹ́ ẹ bá ti bá níbẹ̀ kẹ́ fóònù wa kò ṣeé ṣe bẹ́ẹ̀ ìkejì tí pẹ́pẹ́yẹ kì í sùn bàbá ẹni kò ṣeé ṣe kéèyàn fa pẹ́pẹ́yẹ kéèyàn fi apẹ̀rẹ̀ dé mọ́ àwọn ti bá àwọn tó gbọ́n díẹ̀ gbọ́rọ̀ mi báyìí. ẹ tẹ̀síwájú. pẹ́pẹ́yẹ tó rí yẹn ẹni tó bá ṣe ìṣìpá pẹ́pẹ́yẹ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn ni o bó ṣe mọ́tò ní àsọ̀kalẹ̀ ẹ̀rí pé a máa fi bí owó síbẹ̀ a máa bẹ́. èmi náà mo ń ṣàkíyèsí nígbà kan lọ́hùn. ṣé ó yẹ kán tó máa bẹ ordinary ẹyẹ. ajẹ́pẹ́ agbára kan wà nídìí rẹ̀. pẹ́pẹ́yẹ tí orí yẹn kò sí oògùn poison tí ò lè jẹ omi la fi ṣu. kò sí mọ́jèlé bóyá òun ló fà táwọn baba ńlá fi máa ń pa lówe. pẹ́pẹ́yẹ tó ṣe kíní kan omi la fi òwe náà àwọn àgbà ń pa ńjọ́ náà ni. ṣùgbọ́n nínú ẹ̀mí. àmì tó ń bẹ lára pẹ́pẹ́yẹ tó bá ń bọ̀ lọ́nà ojú awógbèmí. mo ń gbọ́ yín bàbá. ò ní ṣílẹ̀ tẹ̀. àmín.
tó o bá ń bọ̀ lọ́nà tí pẹ́pẹ́yẹ bá ń bọ̀ tó fẹ́ pàdé ẹ̀ tó bá ti kù díẹ̀ kó débi tó o wà tó bá ti lè lanu tó mí tó ṣe ńgbà mẹ́ta ó sọ fún ẹ pé kó padà sílé ewu ń bọ̀ lọ́nà nìyẹn. àmì ayé ni tí pẹ́pẹ́yẹ bá mí ńgbà mẹ́ta tó pàdé rẹ tó o lè tí ò dáhùn tó ṣe tìkẹ́tìkẹ́ rùkẹ́rùkẹ́ tó ń bọ̀ tó pàdé ẹ lọ́nà tó lanu tó ṣe hà ńgbà mẹ́ta tí wọ́n dẹ̀ ń tẹ̀síwájú ibi tó ń lọ yẹn accident nìyẹn o pẹ́pẹ́yẹ sọ fún ẹ pé padà sílé ẹ mọ̀ bọ́ ọlọ́run dá yé ẹ̀ ní dídára ọlọ́run kò sóhun tó ọlọ́run dá tí ò fi àpẹẹrẹ sára ẹ̀ kò sí nǹkan tó ọlọ́run dá tí ò ní àpẹẹrẹ gbogbo nǹkan lẹ́ lè ṣe ṣùgbọ́n ẹ mú tìka kúrò kò sẹ́ni tó ní ẹjọ́ ẹnikẹ́ni láti dá ẹ jẹ́ kó ní kálukú máa ṣe ohun tó bá wù ú torí bíbélì sọ pé ẹ jẹ́ kí èpò àti àlìkíámà kó máa dàgbà pọ̀ ìwọ kọ́ ló dá àfà èmi kọ́ ni mo dá oníṣẹ̀ṣe wòlíì kọ́ ló dá oníkálukú ló bá ìṣẹ̀dá tiẹ̀ wá ṣùgbọ́n ohun tó kàn wá ni pé má ṣe kà kéèyàn má ṣe kà kò sẹ́ni tá a lẹ́jọ́ dá because ẹni tó máa dájọ́ gbogbo wa òun ni ọba aláwùrà ọba tó tẹ̀lẹ̀ bí ẹni tẹ́ni ta ló olúwa ẹ̀ níwájú ọba tó ṣe gbogbo ó ní gbogbo ohun tí ẹ̀ ń bá kiri lórí òkè pẹ̀ olúwa ní ẹ̀mí yín nìkan ní tèmi ó lóhun gbogbo tó kù ẹ̀yin lẹ́ni ẹni bá wù kó sọ̀rọ̀ àìdá pupa ẹni wù kó ṣe wedding ẹni wù kó kọ́lé ara rinrin ayé ló mọ̀ ayé ló mọ̀ o ayé ló mọ̀ ohun gbogbo tí ẹ rí yẹn ayé ló mọ̀ àmì ayé ni. bàbá n ò rò pé torí àkókò wa àbáwọn àmì yẹn sì pọ̀ ńlẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ kí lọ́mọdé mọ̀. bàbá ẹ bá pe nọ́mbà yín fún gbogbo àwọn tí wọ́n wò wá báyìí. nọ́mbà wa nọ́mbà WhatsApp wa àbí 081 61 26 15 67 that's WhatsApp number lẹ́ẹ̀kan sí 081 61 26 15 67 nọ́mbà SMS wa 080 33 52 65 22. bàbá ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń pè mí o tí wọ́n ní àwọn fẹ́ rí bàbá kọ́ máa pè wá àwọn fẹ́ wá bàbá wá wọ́n àyè wa mo lákùrẹ́ ni bàbá wà ní Sunday bus stop Àkúrẹ́ olóyè mẹ́kànlá wa bàbá ní àwọn àkókò wo ni wọ́n lè pè yín gan torí ọ̀pọ̀lọpọ̀ ní sọ wípé báwọn bá pè bàbá ò ráyè dáhùn iṣẹ́ pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n iṣẹ́ olúwa náà là ń ṣe tán bá fẹ́ pè wá ká lè ráyè dá wọn lóhùn torí bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe ń dáhùn à ń dá àwọn èèyàn lóhùn lórí ilẹ̀ à ń dá fóònù iṣẹ́ olúwa ni kàn jẹ́ kó máa tó bíi aago 12 sísàlẹ̀. ìyẹn aago 12. wọ́n lè pè á láàárọ̀ bíi aago 8 sí 10 10 àti wọ ṣọ́ọ̀ṣì tó bá da 12 à parí tó bá ti ń da bíi 12 sókè bí 1 kàn máa pè wá. bí 1 2 3 4 2 3 ẹ̀ a máa dá wọn lóhùn torí a máa ń bísí. ẹ kú ṣé bàbá ṣé olúwa ni àmì ayé ni la ṣàgbéyẹ̀wò lónìí. bẹ́ẹ̀ni tọ àwọn èèyàn sì lè pè yín láti onáàlẹ ti gbọ́n lẹ́nu bàbá wòlíì prophet Samuel Adéyẹmí Ògúnṣakin ti ilé ìjọsìn Healing Christ Apostolic Church tó wà ní ìjọka Sunday bus stop níjọka l'Ákúrẹ́ olóyè mẹ́kùn àti wálé ní pé iṣẹ́ kan wà tí bàbá fẹ́ jẹ́ fún gbogbo ọmọ ènìyàn òun rèé tí bàbá ti sọ yìí o kò ní bàjẹ́ fún wa ẹ subscribe sí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV kẹ́bà lè máa gbọ́ àwọn iṣẹ́ báyìí tí a mọ̀ wá sí orí ìkànnì yìí láti lè jẹ́ kí ẹ̀yin náà máa mọ bó ṣe ń lọ torí tí wọ́n ń pè lámì ayé ọ̀pọ̀lọpọ̀ làmì ti fi ara hàn tó jẹ́ pé kọ̀ọ̀kan bí ara sí i àmì ayé tí à ń sọ nípa rẹ̀ yìí ó lè jẹ́ lára nǹkan ọ̀sìn àbí nǹkan tó súnmọ́dọ̀ wa ara rẹ̀ láti ráwọn àmì bẹ́ẹ̀ ṣùgbọ́n tá à ní kíyèsí tó jẹ́ pé yóò sì ní nǹkan tí ń sọ nígbà míì mo tiẹ̀ gbọ́ nígbà kan bàbá pé béèyàn bá ń gbàdúrà tó òun mú lásìkò yẹn wọ́n ní ó ní ìtumọ̀ ẹni tí yóò ṣe fún àdúrà yẹn. ó ní ìtumọ̀ àṣẹ ló wọlé yẹn ẹ mọ̀ pé gbogbo atúnpadà sẹ́yìn ni. ìsìn báyìí sọ tẹ́lẹ̀ o torí tí mo gbọ́ nígbà náà wọ́n ní béèyàn bá ń gbàdúrà tó òun mú wọ́n ládùúrà yẹn ó gbà. àṣẹ sọ̀kalẹ̀ ni. pé ó wá dàbí gbà tó bá lé béèyàn bá ń gbàdúrà tí ìránṣẹ́ Ọlọ́run wọlé. wákàtí 3 ni àmì wà ká tó sáyé ká tó máa lọ wákàtí àkọ́kọ́
agogo 3 ọ̀sán. aago 3 ọ̀sán. àmì ńlá ni. wákàtí kejì agogo 9 òwúrọ̀. àmì ńlá ni o. èyí tó wá parí rẹ̀ agogo 1 òru. mẹ́ta yẹ tẹ́ bá bọ́ Ọlọ́run sọ̀rọ̀ àwọn ogun ọ̀run máa sọ̀kalẹ̀. bàbá bóyá a gbìyànjú náà yìí a padà sọ yẹn nínú eléyìí tá a padà ṣe. tọ ọ̀rọ̀ bá ń lẹ̀. adúpẹ́ ẹ ṣé púpọ̀ bẹ́ẹ̀ tí ń gbọ́ wa ẹ gbìyànjú kẹ́ bá wa pín fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ yín ẹ pín sí gbogbo group tí ẹ bá wà ẹ bá wa sọ̀rọ̀ ní abala àríwísí ìyẹn comment section ẹ ṣé púpọ̀ kò ní bàjẹ́ o gbogbo ti jẹ́ ti Ọlọ́run àdúrà kálukú sì gbà Òjó Awógbèmí ló kọ tèmi ó tún di lábọ̀ ó dìgbà.